Hey, ewu bẹ lóko lóńgé gan fúnra rẹ̀ ewu ni. Púpọ̀ ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n máa ń pa òwe yìí, ṣùgbọ́n wọn ò mọ̀ túmọ̀ òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yí pé ìtẹ́lọ́rùn yìí ló jẹ mí lógún lórí ìkànnì tá a wà yìí. Mo ti ṣe ìwádìí òwe yìí fínífíní, mo sì ti kó wá fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní. Mo sì mọ̀ yí pé ẹ rí ẹ̀kọ́ kan sí ìkejì kọ́ nínú òwe yìí, pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ oníṣìnà, àwọn ọkùnrin onínàbì, ẹ rí ẹ̀kọ́ kan sí ìkejì kọ́ nínú òwe yìí lọ́jọ́ tèní. Ẹ̀yin ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Ẹ jẹ́ ń júbà àwọn àgbà kó tó di pé ń bọ́ ságbami ètò lọ́jọ́ tèní. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà yín ìyá mi Ajíbọ́lá Arógbá aṣọ mọ́balẹ̀, ìbà ń gbòrò tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣomi, ìbà ìyámọ̀pó tó doríkodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀, akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà, ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mojúbà lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá ní gbólóhùn kan àbí ìkejì àbí ìrànlọ́wọ́ náà lẹ́fẹ́ gbé fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Hey, àní ewu bẹ lóko lóńgé fúnra rẹ̀ ewu ni. Àwọn kókó márùn-ún ló sopọ̀ sínú òwe yìí tí kò fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n mọ̀ túmọ̀ òwe yìí. Kókó àkọ́kọ́ ni pé kí ni ń jẹ́ lóńgẹ? Ìkejì ni pé èwo ni wọ́n ń pè ní oko lóńgẹ? Ìkẹta ni pé báwo ni ewu ṣe wà lóko lóńgẹ? Ìkẹrin ni pé irú ewu wo ló wà lóko lóńgẹ? Ìkarùn ni pé báwo ni lóńgẹ gangan fúnra rẹ̀ ṣe jẹ́ ewu? Àwọn nǹkan márùn-ún tó ta kókó sínú òwe yìí rèé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò fi mọ̀ túmọ̀ òwe yìí. Àmọ́ mo ṣetán láti fọ́ sí wẹ́wẹ́ fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní. Ṣé ẹ ti wá tákàdá àti gègé kọ̀wé yín? Ilé ẹ̀kọ́ tó yá lọ́jọ́ tèní. Ẹ jẹ́ kí n tú kalẹ̀ lẹ́lẹ́yọ ẹyọ fún yín lórí ètò. Mò ń bọ̀ mi tí ì dé, ẹ jẹ́ ń dókè lọ́hùn ná. Kò sẹ́yẹ náà tí ó doríkodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Láì ní gbara wa lásìkò, ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ ni pé lóńgẹ ni orúkọ àdàpè tí àwọn àgbà fún obìnrin nínú òwe tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Lóńgẹ tí ń bẹ níbẹ̀, àdàpè tí wọ́n fún obìnrin ni wọ́n ń pè ní lóńgẹ nínú òwe yìí. Ìdí sì ni wípé púpọ̀ òwe Yorùbá kì í sábà mú orúkọ dání kó má bàa bíjà sílẹ̀ lásìkò tá a bá ń pa àwọn òwe yìí. Ìdí rèé tí wọ́n fi fún obìnrin ní àdàpè lóńgẹ nínú òwe yìí. Ìdí sì nìyí tí wọ́n tó fi máa ń sọ yín pé olówe mòwe, òwe kì í sì jẹ́ tẹni ká mọ́ mọ̀. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe ni wọ́n fi ń wà. Ẹ bá ń dè mọ́lẹ̀ yín pé obìnrin ni wọ́n ń pè ní lóńgẹ nínú òwe yìí. Èwo wá ni wọ́n ń pè ní oko lóńgẹ nínú òwe yìí? Ìyẹn ìbéèrè kejì. Mò ń bọ̀ kí n fọ́ sí wẹ́wẹ́ fún yín. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Ìdáhùn sí ìbéèrè kejì ni pé
oko lóńgẹ́ ni Yorùbá fi wé abẹ́ obìnrin. Yorùbá mọ̀ káre fóyè àti ọgbọ́n. Ìtìjú àti ọ̀wọ̀ tó wà lásìkò ìgbà náà òun ni kò sì fi jẹ́ kí Yorùbá là á mọ́lẹ̀ tí wọ́n fi ń dà á pè bẹ́ẹ̀. Kò dàbí òde òní tí gbogbo nǹkan ti wá di rúdurùdu. Àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́ lẹ́nu ọmọ ọdún 5 òun náà là ń gbọ́ lẹ́nu wọn. Kí ọmọ ọdún 7 kó ti mọ ohun tí ìyá àti bàbá rẹ̀ ṣe tí wọ́n fi bí i lọ́mọ. Ẹ̀rí ń pé ayé ti dòbírí kò lénìí. Oko lóńgẹ́ ni àwọn bàbá wa fi wé abẹ́ obìnrin nínú òwe yìí. Ẹ tó bá ń dèhun náà mọ́lẹ̀ ká bá lè wá da gbogbo rẹ̀ pọ̀ lẹ́yìn tá a bá forí ètò tì. Ìdáhùn sí ìbéèrè kẹta wípé báwo ni ewu ṣe wà lóko lóńgẹ́, mò ń bọ̀ kí n yànnàná rẹ̀ fún yín. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní ìdáhùn sí ìbéèrè kẹta ní ń pè bí ewu ṣe wà lóko lóńgẹ́ rèé. Gbogbo wa náà la mọ̀ yìí pé oríṣiríṣi àrà tó bá wo olóko náà ló lè dá sínú oko rẹ̀. Ó lè jẹ́ àrà ìrè àbí èyí tó léwu. Ṣùgbọ́n èyí tá a fẹ́ lò nínú òwe yìí ni àrà tó léwu. Torí oríṣiríṣi ewu ni ọkùnrin lè bá pàdé lára obìnrin. Náà lèmi fi máa ń sọ yín pé ká aṣọ gígùn ká má bàa gògì aládì. Mo sọ lórí ètò kan tó wá lọ yín pé kò sí ohun tá à ń wá lọ níta tí ò sí nílé. Lẹ́yìn ètò yìí ọkùnrin bíi 7 ni wọ́n pè mí tí wọ́n ní bá kórìdé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Èèyàn ò lè mọ jẹ nǹkan kan náà ní gbogbo ìgbà. Mo ní tó ayé ti wá dorí kodò. Àmọ́ ṣá ẹ mọ rántí pé ewu ń bẹ lóko lóńgẹ́. Ìdáhùn sí ìbéèrè kẹrin ni pé irú àwọn ewu wo ló wà lóko lóńgẹ́. Òun la fi gbá ìkẹta yìí nídìí kó lè yé wa dáadáa. Káwa ọkùnrin ká bá lè mọ̀ yìí pé lóòótọ́ ni ewu ń bẹ lóko lóńgẹ́. Irú àwọn ewu wo ló wà lóko lóńgẹ́. Ẹ jẹ́ n kà wọ́n fún yín kó bá lè yé yín dáadáa. Àníṣe ń dè mọ́lẹ̀ ṣe é sì ń fòye gbé báyìí. Ẹ wá jẹ́ ká gbọ́ àwọn ewu tó wà lóko lóńgẹ́. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn náà. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán. Àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní ìdáhùn sí ìbéèrè kẹrin ni pé oríṣiríṣi ewu ló wà lóko lóńgẹ́. Ikú ń bẹ níbẹ̀, àrùn ń bẹ níbẹ̀, òfò ń bẹ níbẹ̀, àṣírí ń bẹ lóko lóńgẹ́ pẹ̀lú. Àìmọye ọkùnrin tó ti gorí obìnrin tó sì ti gbabẹ̀ sọdá sọ́run alákejì. Àìmọye ọkùnrin ló ti wọnú oko lóńgẹ́ tó sì ti kó àìmọye àrùn wálé. Àìmọye ọkùnrin ló ti jíṣu wà lóko lóńgẹ́ tó sì ti pàdánù àrísìkí ara rẹ̀. Ìwọ bọ̀dá tó ń gbọ́ mi, bóyá lo mọ̀ yí pé oko lóńgẹ́ tó jáwọ̀ yìí ló jẹ́ kó o mọ̀ rí ṣe. Ìgbádùn ìṣẹ́jú 5 lóko lóńgẹ́ ló sọ ẹlòmíì dolórí burúkú tó sọ ẹlòmíì dolóṣì sáàrin ìlú lénìí. Ẹ sì ṣọ́ gígùn kẹ́ mọ́ bá gògì aládì. Ẹ sì ṣọ́ oko lọ kẹ́ mọ́ bá lọ oko lóńgẹ́. Mo sọ tẹ́lẹ̀ mo ní oore náà ń bẹ lóko lóńgẹ́. Bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ lóko lóńgẹ́. Ṣùgbọ́n àti rí àwọn eléyìí lóko lóńgẹ́ kò rọrùn rárá. Torí aburú ni lóńgẹ́ fi dẹ pàkúté kalẹ̀ sínú oko rẹ̀. Àti rí ọkùnrin tó pàdé obìnrin lẹ́ẹ̀kan ṣoṣo péré tó sì bá a sùn. Ọ̀nà sì gbabẹ̀ sí fún un. Tí wọ́n sì tún sọ fún yín pé kó wá gbogbo ọ̀nà láti fẹ́ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. Torí ajé ń bẹ lára obìnrin ọ̀hún. Ṣùgbọ́n kò wọ́pọ̀. Púpọ̀ ọkùnrin náà kọ́ ló lè wọ oko lóńgẹ́ kó rí oore bẹ̀. Púpọ̀ ọkùnrin náà kọ́ ló lè wọ oko lóńgẹ́ kó rí ajé ibẹ̀. Àfẹnitọ́lọ́run bá fi ṣe kòńgẹ́ rẹ̀. Torí aburú ni lóńgẹ́ fi tẹ pàkúté sínú oko rẹ̀. Púpọ̀ ọkùnrin tó bá já wọnú oko lóńgẹ́, aburú ibẹ̀ ni wọ́n sì máa ń bá pàdé. Aburú ibẹ̀ ni wọ́n máa ń forí kó. Kí wá ní ìdáhùn sí ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n sọ yín pé báwo ni lóńgẹ́ gangan fúnra rẹ̀ ṣe jẹ́ ewu. Ẹ jẹ́ n là á wẹ́wẹ́ fún yín lórí ètò. Ẹ má gbàgbé láti dè é mọ́lẹ̀ o. Àwọn ewu tó wà lóko lóńgẹ́ láti kà kalẹ̀ yìí. Ẹ wá jẹ́ ká gbọ́ àlàyé bí lóńgẹ́ gan lára ṣe jẹ́ ewu gbà. Ẹ jẹ́ n dókè lọ́hùn-ún kí n mọ mi díẹ̀ náà. Ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán. Àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV,
mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Ìdáhùn sí ìbéèrè karùn-ún ló lọ báyìí. Lóńgẹ́ gan fún ara rẹ̀ ewu ni. Gbogbo ara lóńgẹ́ ló kún fún kìkìdá ewu. Tí o bá wo wájú lóńgẹ́ wàá rí i pé kìkìdá ewu ni. Torí àwọn táyé kẹ́yìn tó kó sí igbá àyà àwọn ló máa ń kọ lẹ́tà sí àwọn ọkùnrin. Tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá tún wẹ̀yìn lóńgẹ́ wàá rí i pé wàhálà tún ni. Torí àpótí tí lóńgẹ́ ń gbé kiri yìí púpọ̀ àwọn ọkùnrin ló wù kí wọ́n jókòó lórí àpótí yìí ewu sì ní fún wọn. Àgàgà tí ọkùnrin bá fojú kan ojú lóńgẹ́ báyìí gbèsè dé. Ètè lóńgẹ́ á dàbí wàrà ní lójú wọn. Wọn ò sì kọ̀ kí wọ́n má kó owó ribiribi kalẹ̀ láti fi ẹnu kàn án. Ikùn wọn wá ń jọ̀gẹ̀dẹ̀, ikùn wọn ń rèdí. Ikùn wọn ò mọ̀ yín pé ohun tó dùn máa ń pa ni. Èdè sì nìyí tí àwọn bàbá fi máa ń sọ yín pé lóńgẹ́ gan fún ara rẹ̀ ewu ni. Lóńgẹ́ gan látòkè délẹ̀ kìkìdá ewu ni fún àwọn ọkùnrin. Ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Ní báyìí a ti mọ ohun tí wọ́n ń pè ní lóńgẹ́, a sì ti mọ ohun tí wọ́n ń pè ní oko lóńgẹ́, a sì ti mọ bí ewu ṣe gbà tó fi dé oko lóńgẹ́, a sì ti mọ irúfẹ́ àwọn ewu tó wà lóko lóńgẹ́. Kódà gan a ti mọ bí lóńgẹ́ gan ṣe jẹ́ kìkìdá ewu. Ó wá kò kí àwa ọkùnrin ká mọ ṣọ́ra láti já wọnú oko lóńgẹ́. Ó kù ká mọ ṣọ́ra wa láti súnmọ́ lóńgẹ́. Torí kò sí bí ọkùnrin ṣe lè jáfáfá tó láyé yìí tó bá já wọnú oko lóńgẹ́ kò sí àní-àní yóò fi ara káṣá ni. Torí ewu ni lóńgẹ́ fi dẹ pàkúté kalẹ̀ sínú oko rẹ̀. Ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ gan fún ara rẹ̀ ewu ni. Mo mọ̀ yín pé ẹ ti rí ẹ̀kọ́ kan sí ìkejì kọ́ nínú òwe yìí lọ́jọ́ tèní. Ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn èèyàn yín. Ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn ọkọ yín. Ẹ bá wa fi ránṣẹ́ sí àwọn ọmọ yín tí wọ́n jẹ́ ọkùnrin kí wọ́n bá lè mọ̀ yín pé ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ gan fún ara rẹ̀ ewu ni. Kí wọ́n má bàa máa já wọnú oko lóńgẹ́ bó ṣe wù wọ́n. Kí ìjímèrè wọn bá lè mọ ṣọ́ gígùn kó má bàa gògé aládì. Kí olójú kòkòrò wọn kó bá lè ṣọ́ oko lọ kó má bàa lọ oko lóńgẹ́. Mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ wo bí tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí. Òun ní kẹ́ ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Ẹ fi ọlá yín pa wá lára lórí ètò yìí. Kẹ́ ẹ bá lè mọ gbádùn wa jù báyìí lọ. Bóyá ẹ bá fẹ́ gbé ìrànlọ́wọ́ fún wa lórí ètò yìí náà ni. Ẹ pé ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní débà o. Muhammadu Akówódé bọ̀ Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán. Àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí ayé TV, àwa ni bàbá.